ó yá adé wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ jalè adé kùtùkùtù bẹ́ẹ̀ jọ òwúrọ̀ adé pápápá bẹ́ẹ̀ jí ìyálẹ̀ta àtúntìdé láti bẹ̀rẹ̀ sí ní máa fún yín láwọn ìròyìn àgbọ́ṣe ìròyìn tó ṣe ni ní kàyéfì ìròyìn tó yani lẹ́nu láwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà k'Ẹlẹ́dùmarè kó máa ṣàánú wa ni o ẹ wá gbọ́ tuntun o lápá àríwá ilẹ̀ wa ní ìpínlẹ̀ Sokoto ilé ẹ̀kọ́ kan màrè o tó jẹ́ ilé ẹ̀kọ́ fáwọn ọmọ aláìníyàá aláìní bàbá tí àwọn ikọ̀ Boko Haram tí wọ́n kọlù lọ́jọ́ kìíní àná iná ọmọ rárá mà tún ṣẹ́yọ o ní ilé ẹ̀kọ́ yìí lánàá òde òní mà ní o ní ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ ni wọ́n mà sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ṣẹlẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún náà tí wọ́n pè ní Jama UK Academy òun náà ni wọ́n ní iná ọmọ rárá ló ṣẹ́yọ jáde o tó sì bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ́fíìsì iléègbé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti yàrá ìkàwé wọn tó sì bá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ o ẹni tó ń léwájú àwọn ikọ̀ tí wọ́n lọ ṣe ẹ̀lẹ́ńbẹ̀ yẹn sí ilé ẹ̀kọ́ ọ̀hún náà ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Sokoto ọ̀hún náà iyun Muhammed Bello àti ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún gómìnà tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún náà iyun Aminu Aliru Dikko òun náà léwájú pẹ̀lú wọn o títí kan ẹni tó jẹ́ alámòjútó fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ọ̀hún Nasiru Muhammed Banje òun náà ni wọ́n jọ léwájú papọ̀ pẹ̀lú wọn níbi tí wọ́n lọ wo bí iná òun náà bó ṣe ṣọṣẹ́ tó sì ṣàkóbá fún àwọn tí ń bẹ ní ilé ẹ̀kọ́ òun náà wọ́n ní kódà títí kan ọ́fíìsì pírísípà ọ́fíìsì igbákejì pírísípà gbogbo ibi tí wọ́n kó ẹ̀rọ ayárabíàṣá tí wọ́n fi kọ́ wọn ní ìmọ̀ kọ̀ǹpútà àwọn yàrá àyẹ̀wò laboratory wípé gbogbo ẹ̀ báyìí ní iná mọ̀ rárá ló mà sọ ò kódà àwọn ọ́fíìsì eléyìí tó jẹ́ ti àwọn olùkọ́ àti yàrá ìkẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ òun náà ni iná òun náà máa ṣẹ́yọ ìjọba ìpínlẹ̀ Sokoto ti wá ṣèlérí o wípé àwọn yóò gbìyànjú ipá tiwọn láti dá ìkólọ ọ̀hún náà padà. Ìròyìn ọ̀hún náà tún gbé mi fò fẹ́rẹ́ eléyìí náà máa tún ká màmá o k'Ẹlẹ́dùmarè ó máa ṣọ́ wa láwọn ojú òpópónà lórílẹ̀‐èdè Nàìjíríà yóò agbègbè kan eléyìí tí wọ́n pè ní Ìkòbí ní ìjọba ìbílẹ̀ Òtùpò ní ìpínlẹ̀ Benue lọ́jọ́bọ̀ Thursday àṣálẹ́ àná nǹkan kan máa ṣẹlẹ̀ níbi tí àwọn agbébọn kan tí wọ́n ti gbébọn dání o tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí awakọ̀ akérò kan eléyìí tó jẹ́ wípé nǹkan ń bẹ nínú ọkọ̀ tó ń wà òun náà tí wọ́n sì ṣe ìkọlù sí awakọ̀ yìí o wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbẹ̀mí lẹ́nu awakọ̀ yìí tí wọ́n sì jí àwọn ọkọ̀ kan lọ tí wọ́n sì gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí ń bẹ nínú ọkọ̀ yìí tí wọ́n sì gbé lọ o yàtọ̀ sí ọmọ kékeré kan tó jẹ́ ọmọ wọ́ nìkan ni wọ́n gbé lẹ̀ tó sì jẹ́ pé wọ́n na pápá bora látàrí ìwà àbàjẹ́ eléyìí tí wọ́n wù lójú ọ̀nà márosẹ̀ yìí o níbi tí wọ́n ti ń ṣèkọlù sí àwọn èèyàn. Ìròyìn àgbọ́ṣe àkàn náà mà tún lé léyè àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta wọ́n mà ṣe gúdúgúdú méjì àti yàyà mẹ́fà níbi tí wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti rí agbára arákùnrin kan eléyìí tí wọ́n pè ní Chigozie Udalo eléyìí tó jẹ́ onímọ̀ ẹ̀rọ nípa kákọ́lé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ tí wọ́n sì sin sínú ibì kan nínú àwọn agbègbè ibi tí wọ́n ti ń kọ́lé ọ̀hún náà ẹni tó mà jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Delta ọ̀hún náà ìyún SP Bright Edafe òun náà ni ó mà ṣiṣọ́ lójú eléyìí o nínú àtẹ̀jáde tó fi léde lọ́jọ́bọ̀ Thursday àná o lọ́jọ́ kẹta oṣù kẹrin ọdún 2025 Udalo òun náà ni wọ́n sọ wípé ó wà pẹ̀lú ìkan nínú àwọn ọmọ mọ̀lẹ́bí rẹ̀ níbi tí ó ti ń lọ ṣe
àbójúwò ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kan ilé tí ó ń kọ́ lọ́wọ́ ilé tó sì jẹ́ pé ìkan lára mọ̀lẹ́bí náà ló ń bá a mójútó ṣùgbọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ nígbà tí wọ́n ṣe ìkọlù sí i tí wọ́n sì sọ wípé wọ́n mà láni àwọn olù ńlá tí wọ́n máa ń pè ní sledgehammer wọ́n mà láàmọ́ lórí o kó tó di wípé ọlọ́jọ́ dé nínú àtẹ̀jáde tí wọ́n fi léde wọ́n mà sọ wípé arákùnrin yìí náà ni ó jẹ́ ẹni ọdún méjìdínlógójì o eléyìí tó jẹ́ wípé ìkan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ yìí náà ni wọ́n ṣe ìkọlù sí tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ kélédùmarè ó ṣàánú wa o. ẹ jẹ́ kí n tún gbé yín débẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá kan tó bani nínú jẹ́ tó ṣẹlẹ̀ ní ilé ìtura kan ní ìpínlẹ̀ Delta eléyìí tí wọ́n gbẹ̀mí lẹ́nu arákùnrin kan nínú ilé ìtura kan ẹ wò ó òun náà ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣàlàyé nítorí pé iléeṣẹ́ ọlọ́pàá wọn tún ti rọ́wọ́ tó àwọn kan báyìí arákùnrin kan tí wọ́n po orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Sunday Ogofuata òun náà ni ó máa jẹ́ àlejò sí ilé ìtura tí wọ́n po orúkọ tirẹ̀ ní Century Home Hotel tí ń bẹ ní agbègbè ìjọba ìbílẹ̀ àríwá ìsoko ní ìpínlẹ̀ Delta ló máa ṣe bẹ́ẹ̀ tí ó lọ sinmi sí ilé ìtura yóò ṣùgbọ́n inú ilé ìtura tó lọ sinmi ọ̀hún náà ló ṣe bẹ́ẹ̀ ló sinmi ayérayé o iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Delta ni wọ́n tún sọ wípé àwọn tún ti rọ́wọ́ tó àwọn afurasí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan tó ṣeé ṣe wípé kí wọ́n lọ́wọ́ nínú ìwà àbàjẹ́ àti ìkọlù bí wọ́n ṣe gbẹ̀mí lẹ́nu ọ̀gbẹ́ni Sunday ní ilé ìtura yìí o àbí kí ni ká tún ti pe léyìí kéèyàn fẹ́ lọ sinmi ní ilé ìtura kó tún wá máa ṣe bẹ́ẹ̀ kó sinmi ayérayé kó wọnú ilé ìtura kó má lè padà ẹni tó jẹ́ alukoro wọn SP Bright Edafe pẹ̀lú iṣẹ́ gudugudu méje àti yàyà mẹ́fà eléyìí tí wọ́n ṣe ó gbìyànjú láti kàn sí aya olóògbé ọ̀hún náà lójú náà láti lè béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè lọ́wọ́ rẹ̀ wípé ìgbà wo gangan lọkọ yín jáde ṣó wí fún yín wípé òun lọ sí ilé ìtura ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí lọ ṣiṣẹ́ ìwádìí bọ̀ wọ́n mà sọ wípé ẹni tó jẹ́ mánéjà ilé ìtura yìí ó fẹ́ ṣe bẹ́ẹ̀ ó kọ́kọ́ parọ́ wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ kódà àwọn tí wọ́n tún rawọ́ tó gan wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ká boroboro wípé àwọn ṣetán wípé wọ́n ṣetán láti fún wọn ní mílíọ̀nù 5 kó tó di wípé àwọn ọ̀nà pápá bora àbírú kí a lè léyè wọ́n mà sọ wípé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní ọjọ́ Ẹtì ọjọ́ 21 oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí kọ̀nì yìí ó tún ti yá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n mà ti sọ wípé àgbò méjì ó lè mú mi nínú kòtò kan mọ́ ò láyéláyé wípé àwọn ọlọ́pàá àti ikọ̀ àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n mà ti pawọ́pọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ pé ṣe rí o lábẹ́ bíríìjì ìyẹn lábẹ́ afárá tí ń bẹ ní ìta chẹ́ǹjì wípé gbogbo àwọn ìwà ìbàjẹ́ àti pàápàá jùlọ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá tí wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ láabi ń bẹ̀ kò ní jọ bẹ́ẹ̀ mọ́ o ìgbẹ́ afẹ́rẹ́ oko àwa wọn bẹ̀ àwọn ọlọ́pàá àti àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ni wọ́n ti sọ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn láti fún àwọn ni wọ́n ti ṣíde ogun fáwọn wípé káwọn ṣe ìkọlù sí gbogbo àwọn tí wọ́n bá lè má hùwà láabi bẹ́ẹ̀ lábẹ́ afárá ọ̀hún náà eléyìí náà ló máa ń jẹyọ jáde o látàrí ìròyìn kan eléyìí tó jẹyọ ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí o níbi tí wọ́n ti sọ wípé àwọn ọmọ gànfẹ́ àlọ́kólóhùn kígbe kan wọ́n mà ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí òjíṣẹ́ Ọlọ́run kan o ní abẹ́ afẹ́ra bíríìjì yóò ti bẹ̀ ní ìta ṣéǹjì wípé òjíṣẹ́ Ọlọ́run yìí ni wọ́n bọ̀ láti ilé ìjọsìn kan ilé náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 22 oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí
síbẹ̀ tó sì jẹ́ pé wọ́n ṣe ìkọlù sí òjíṣẹ́ Ọlọ́run alààyè yìí o tí wọ́n sì fún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn egbò ní agbára rẹ̀ tí wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ọwọ́ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ìròyìn ọ̀hún náà kò fi bẹ́ẹ̀ dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ṣùgbọ́n nígbà tí ìròyìn rẹ̀ tó ta sétí àwọn ọlọ́pàá ni ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n gbé ìgbésẹ̀ o pẹ̀lú àwọn ọlọ́pàá ni wọ́n bá lọ bẹ̀ gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń tajà tí kì í sì ṣe ìjọba ló fún wọn láàyè tàbí kì í ṣe èèyàn kan ló fún wọn láàyè ń bẹ̀ ni wọ́n ti pa láṣẹ fún wọn wípé kó ní kálukú wọn kí wọ́n wá bí gbà bẹ́ẹ̀ sì rèé ni wọ́n ti sọ wípé àwọn ọlọ́pàá ni wọ́n máa dúró lóní wámúwámú o sí gbogbo agbègbè yìí pátápátá débi wípé kò ní sí irú ìròyìn láabi bẹ́ẹ̀ mọ́ o ní agbègbè Interchange ní ìpínlẹ̀ Ògùn. Ẹ̀fún ni ká pè léyìí ní àbí èdè arábìnrin kan màrélọ́pọ̀ orúkọ rẹ̀ ní Olùchukwu Odò tó ṣe bẹ́ẹ̀ tó sì gbẹ̀mí lẹ́nu ìkejì rẹ̀ nítorí pé wọ́n ní ìbejì ni àti ọmọ rẹ̀. Ẹ wò ó ọwọ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Enugu ló mà ti tẹ̀ ẹ́ báyìí o tó sì ń jẹyọ jáde nínú àtẹ̀jáde ẹlẹ́tẹnu ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Enugu ọ̀hún náà ìyún Daniel Udukwe òun náà ló ṣàlàyé nínú ọ̀rọ̀ tó fi léde lọ́jọ́bọ̀ Thursday wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló máa ṣẹlẹ̀ nínú ilé mọ̀lẹ́bí wọn o tó ń bẹ ní agbègbè kan tí wọ́n pè ní Aji ní Enugu Ezike níjọba ìbílẹ̀ apá àríwá Igbo Eze ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí náà ni kó tó di wípé ọ̀rọ̀ ọ̀hún náà ó dé tí àwọn ọlọ́pàá tí wọ́n sì ti rọ́wọ́ tó arábìnrin yìí wípé kó wá máa ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ gangan tó fi wàrú ọwọ́ wọn ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ nígbà tí Táyé ti Kẹ́hìndé yìí àti ọmọ ìkejì rẹ̀ yìí tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí wọn ó sì ṣe bẹ́ẹ̀ ó pa ìkejì rẹ̀ ó tún pa ọmọ rẹ̀ o.